àǹfààní wà ńbẹ̀ nígbà tí a dá ọ̀rọ̀ Kristẹni anabi Musa àti anabi Muhammad anabi Isa tá a dálẹ̀ ó ti yé báwọn ẹni ó ní mo kìí ṣe mọ̀ọ́dú bó láyé tó jẹ́rú àǹfààní tí àtúnjẹ yìí kò sí ní tá a máa wí tẹ́ ẹ̀ tá a ní máa rí ẹ̀kọ́ kan àbẹ́kọ́ kejì mú ń bẹ̀ fẹ́ni tó bá jẹ́ onímímọ̀ gbogbo ohun tí ń wí látàárọ̀ yìí àwọn tó jẹ́ àfa onímímọ̀ kò sí èyí tó pamọ́ fún wa. wàláì àwọn àfa ń tẹ̀lé wa fa àfa kẹ́ ó text mi láàárọ̀ yìí àfa olóko mi ni ó ní àtòrí pé olóko yín ní jẹ́ pé mo sì wá mo like yín ó wá sọ̀rọ̀ kan tó yẹ pé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó dáa púpọ̀ ni ó ní bóun ṣe wà yìí kódà ó dákọ̀ ibi tí mọ́ṣáláṣí rẹ̀ wà fún mi ìmáàmù ni wàláì afa Muhammad al-Qasim Junaid ló kókó rẹ̀ Allahu akbar ó ní mọ́ṣáláṣí wà báyìí ló ń kọ́lé sí àmọ́ ẹni tí òun fi ṣe mìíràn ilé kéwú tóun lọ báyìí wọn wá sọ lé kéwú àmọ́ ilé kéwú tóun lọ báyìí Atayeshe ni Allahu akbar ìmáàmù ni tó ní mọ́ṣáláṣí ó ní bóun ṣe máa ń ṣe wá sí òun máa ń ṣe sí ọ́díò máàkì ni yóò máa ṣe sọ́díò yóò máa farabalẹ̀ ohun tóun bá ní kóun máa ṣe ti fídíò orí fóònù fídíò lè kún òun ò sì ní fẹ́ lọ́ọ̀sì nǹkan ọ̀hún ti wá gbọ́ ó ní wáàsí Ramadana tóun lọ yìí wáàsí oṣù mẹ́ta yín lòun fi ṣe wáàsí oṣù kan. Allahu akbar. òun stọ́dì ẹlẹ́rọ kankan òun wá mú tọ́pìkì kankan bí Atayeshe mú tọ́pìkì yóò wá ṣe ìdílásà rẹ̀ dáadáa. Allahu akbar. yóò wá fi ṣe wáàsí. Allahu akbar. odidi ìmáàmù. bó ti rí nù ṣe mọ̀ yìí pé bẹ́yàn bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó bá lẹ́kọ̀ọ́ la tó lẹ́bùn la àbọ̀ gbọ́ àgbọ́yé bàbá tó wà mahsusu tóun náà lẹ́bùn tó wà gifted irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n máa ń mọ ní sọ pé àmọ́ yà á kìlù ha ilẹ̀ àlìmọ́. àkàrà kò mọ̀ la ní ẹwọ́ ọkùnrin eléyìí pípé dáadáa tí ń kọrin Saheed Òṣùpá ó sọ̀rọ̀ kan ó ní ọ̀rọ̀ ó ní tóun bá rẹ̀ ń tọrọ ń bá bòun ní ọ̀rọ̀ kó mọ ọ̀rọ̀ sọ ó lóun máa ń lísì sí irú ẹni bẹ́ẹ̀ òun máa ń farabalẹ̀ gbọ́rọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ní ẹni irú ẹni yóò máa sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ òun ti mọ́rọ̀ irú ẹ̀yin tán sọ ni. bẹ́ẹ̀ni oúnjẹ tóun bá wá present yẹ ẹni wọn máa wò pé sọ̀rọ̀ tóun náà sì sọ́njò ní ẹni yìí present báyìí òun lọ́ba tó ṣùgbọ́n fi ń sọ́njò ní nígbà wọn bí wípé èéṣe tó gbé jẹnẹrétọ̀ lọ sí Markazi agbọ́pọ̀ fún Agbára Gabriel ẹ̀tún gbé lọ Markazi èéṣe Òṣùpá ni ó ní bẹ́ẹ̀ ni ó ní Markazi yù lòun ana Markazi yù ó ní kì í ṣe gbogbo ẹni ó dénú Markazi kéwú ní Markazi kì í ṣe gbogbo ẹni tí ò débẹ̀ kéwú ni èso ọmọ Markazi bẹ́ẹ̀ni bàbá èmi náà ìsọjọ ni pé Òṣùpá ó ti ọmọ Markazi ni kò kéwú ń bẹ ni ọgbọ eléyìí bú mi wà ń bẹ tó kéwú ń bẹ tí ó sì ṣe ra lásáyé òun tí ó ṣe ibú àtọmọ bẹ́ẹ̀ni ọgbọ òun fẹ́ kíbi ọ bàjẹ́ Saheed Òṣùpá tí ò kéwú ń bẹ òun tàn mọ́lẹ̀ síbẹ̀ ẹni tó kéwú ń bẹ òun fẹ́ kókùn kàn ṣẹlẹ̀ ń bẹ sẹ́yìn pé eré Òṣùpá ń bẹ lára Òṣùpá ju ti àwọn. eré Saheed Òṣùpá àbàdí ni. àbàdí ni. eré ibú táwọn tọ̀ wọ́n ṣe àti bàbá àtọmọ eré ibú tiwọn náà àbàdí. àbàdí lòun náà. la ilaha illallah àbúrò bàbá ẹ wá wo Saheed nígbà tí wọ́n parí ẹ̀ ó ní bàbá ẹ mọ̀ wo láwo kan wọnú ọgbà yẹn dà ó là ń connect. wọ́n là ń connect. ẹ wo ọ̀rọ̀. connection wo ni kí ni connection yẹn ni wípé Òṣùpá ń fọ́lò bàbá Mudiru. la ilaha illallah. kò sí olórin òun láyé tó bá jẹ́ ẹni tí ń lo fikra. tí ń ṣe research. tó yẹ pé tafkir túlù tafkir ní ṣe tọwọ tafkira rẹ wà àmìkà. tí máa ronú jíndò. wàlọ́hì làzim yóò fẹ́ràn àbá Mudiru. ẹ wo Sauti ń jó ni. ẹ wo Sauti náà. tó sọ ni pé tóun máa ń wo wá àti ọba Lagege. ó ní eré òun ó sì. ó lè rí wọn kún ni. ó lè rí wọn kún pátápátá. bẹ́ẹ̀ ni Saheed Òṣùpá náà fi ni òun connect òun ọ̀kan lọ́bẹ̀ ni àmọ́ gbogbo ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. òun connect ẹ máa lọ wo tafsiri bàbá Mudiru ẹ wo kẹ́ẹ̀tì wọn ẹ wo gbogbo ẹ̀ ọgbọ ẹ máa wo gbogbo ẹ gbogbo kẹ́ẹ̀tì wọn bẹ́ẹ̀ yẹn bá gbé kalẹ̀ tọ́ ọ bá ń wò tọ́ ọ bá yẹ pé kéwú díẹ̀ ló ké tọ́ ọ bá ti ń wo kẹ́ẹ̀tì bàbá Mudiru ó sì dàfa. bẹ́ẹ̀ni. irú ẹ̀ lèyí tí wọ́n náà wí ní lẹ́ẹ̀kan ní khayrun nasi anfa'uhum linnas wa sharrun nasi adarruhum linnas báàbá máa wá serú eléyìí kí wọ́n wá nígbà náà wípé ká máa dá sírú gbogbo orú nǹkan báyìí ṣé kí wọ́n á fi pílátífọ̀mù yín lẹ̀ kí wọ́n á tọrọ bára. àbí ká máa kọrin máa dáwọ́kà fún yín. máa dáwọ́kà máa kọrin wọn kálukú àwọn èèyàn máa bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo èèyàn náà kó kú lérí. bẹ́ẹ̀ ni bàbá. bá a ti ní ayé bàjẹ́ tó wípé àwọn èèyàn fẹ́ gbọ́ nǹkan gidi àwọn èèyàn gidi náà sì ń bẹnu ayé. àwọn èèyàn ní làákàyè ayé bàbá. nígbà tí àwọn tí ò ní làákàyè ń gbọ́ nǹkan ẹ̀ ní làákàyè. ṣé mo kébànújẹ́ náà máa jẹ́ fáwọn tó lọ́pọlọ wípé àwọn ò tiẹ̀ rí nǹkan ọpọlọ kankan gbọ́. bàbá intaasi yìí wọn kọ́ èèyàn ní làákàyè wọ́n sì ń retí nǹkan làákàyè anasu akiyasumi ní amiyamda wúrọ̀ jùlán mọ́ lámìyàrá ìdáwó àtàrà ìsáàdì. táwọn èèyàn bá máa rí làákàyè tí wọn ò sì máa rí ọ̀rọ̀ làákàyè bàbá Lagege òní ní fáǹsì lónìí. òní ní fáǹsì lónìí. Atayeshe òní ní fáǹsì. ìtàn wa ní fáǹsì ni pé ara wọn kan táwọn náà nídìí nǹkan
làákàyè so gbogbo wa náà lájọ wá bá yóò ṣe balance nìyẹn làákàyè ò sì gbọdọ̀ máa lọ gbére bẹ́ẹ̀ kí gbogbo ayé gbọdọ̀ ní làákàyè bẹ́ẹ̀ kò possible gbogbo ayé kọ́ ní òní làákàyè gbogbo ayé ò sì gbọdọ̀ kú làákàyè ìtọ́lọ̀ fi balance ayé nìyẹn ọ̀dà jẹ́ nju àyà kan síta jẹ́ nju ta ó ti bá wọn àyà méjì náà mo fẹ́ ju ta onímọ̀ tó bá dún dára ẹ̀ lójú ọmọ Al-Qur'ani kí lọ lọ́hùn gbà lérò mbẹ́ wa man ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal mithqala sharratin sharran yara ó ti yé àgbọ́yé bàbá tafsiri rẹ̀ kí lérò Ọlọ́run lérí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wa máa ń ṣàkù láti wa máa ń mawazinu fa huwa fi 'aishati radiya wa man fati mawazinu fa ummuhu hawiya kí lọ́lọ́run gbà lérò lórí ẹ̀ tọ́ ọ̀rọ̀ làákàyè ni bẹ́ẹ̀ yóò bá Al-Qur'an an-nakilu wal-aql ó ti yé méjì ni wọ́n máa tó pọ̀ wal-aql ó máa tú Al-Qur'an bi nakil ó sì máa tú bil aql nakilu tó gbé wa ó tú ó wá fi làákàyè wo làákàyè ni ó wá sọ ntí tọ́lá Al-Qur'an ń ṣiṣẹ́ pẹ̀lú làákàyè ni bẹ́ẹ̀ ni bàbá afala yanzuruna ila al-ibli kayfa khuliqat ó ti dára sí làákàyè wa bẹ́ẹ̀ ni Ọlọ́run fẹ́ kọ́ fi làákàyè rò bá ṣe dá ìlú farabalẹ̀ máa wo ó rí pé nínú àwọn Facebook yìí ó ti yé báwọn wọ́n wá play díẹ̀ ìṣẹ́jú márùn-ún wọ́n wá rí va rẹ̀ sí YouTube wọ́n play abalaye sọ̀rọ̀ náà nù abalaye sọ̀rọ̀ náà ìlàlẹ̀ hebile keifa kulikot wọ́n kọ́ play ní ìṣẹ́jú márùn-ún wá ẹ̀sàmù lọ́rọ̀ ń gbé kalẹ̀ fún wa ọ wà ní kọ́ kílíkì líǹkì yìí ọ wà lọ wo YouTube ó ti yé Al-Qur'an abalaye sọ̀rọ̀ náà ìbílẹ̀ keifa kulikot Ọlọ́run tí ó ti gbé wá báwọn ọ wà kílíkì akílù rẹ̀ làákàyè ọdẹ láìdé ọkàn lọ wo ohun tí Ọlọ́run wí ń pa híbúlù inú làákàyè ni. yóò wá ná ọ ní làákàyè. yóò wá ná làákàyè tó pọ̀ lọ́fi gbọ̀n tọ́lọ́hún sọ yé. wọ́n tó bá ti wá kílíkì líǹkì tó lọ YouTube yóò ná dátà. wọ́n tó bá ti lọ wo YouTube yóò ná dátà tó pọ̀. ẹ má jẹ́ kí làákàyè ó sùn ẹ jẹ́ làákàyè máa ṣiṣẹ́ dáadáa Ọlọ́run ti júwe gbogbo ẹ̀ fún Al-Qur'ani. làákàyè ti ń tún jí làákàyè àní làákàyè ti ń jí làákàyè jí àwọn èèyàn. yansuna lè mú kayfa khuliqat wa ila as-sama kayfa rufi'at wa ila al-ardi kayfa fadhakir innama anta mudhakkir lasta alayhim bimusaytir aya ni gan nǹkan kún síbẹ̀ akramakumul karim fawari fa amma man sakulati mawazinuhu fa huwa fi 'aishatin radiyah wa amma man khafati mawazinuhu fa ummuhu hawiya ati wa aman ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal mithqala dharratin sharran yara bẹ́ẹ̀ bá ma aya méjèèjì tí mo wí yìí tó bá ma ìwọ̀n bá ní òròjọ́ ẹlẹ́jọ́ ma ìwọ̀n bá ní òyàn lé ẹnìkan ma ìwọ̀n bá ní òmà kún kálukú lọ́mọ náà ma ìwọ̀n bá ní wàhálà rẹ̀ ọ̀pọ̀ pẹ̀lú pé alágbájá ò ṣe dáa alágbájá wọ̀ náà alágbájá ò ṣe gbá alágbájá ò ṣàwò ìwọ̀n bá ní ó ṣe ma àyà méjèèjì yìí ní padà wá tu. ó ti yé báwọn tí n bá wá tu wọn náà wá gbọ́ wọ́n tí n bá sọ̀rọ̀ yìí gan ẹ̀yìn sì ní okùnkùn máa pé mi ètú nǹkan fún yín ó ti yé báwọn àfi tí n bá débi ẹ̀yìn ní sọ pé odidi náà lẹ́ẹ̀ máa gbọ́ méjèèjì ni Ọlọ́run mọ̀jọ́ wá kó bí mi kò sí wàhálà bàbá yẹn sì sọ lójú ayé báyìí náà tó ń kálukú ọ ọ̀rọ̀ sípò àti sẹ̀ríà tí wọ́n la bẹ́yẹ lórí ẹni sọ pé bàbá àyà méjèèjì wọn kálukú ọ akramakumul karim wọn kálukú ọ màsó Ọlọ́run dárí bàbá wa gba Atayeshe pẹ́ sí i àlùbáríkà nábì lọ́dọ̀ Ọlọ́run a ti gbàsíkò bàbá púpọ̀ ní alẹ́ yìí àmọ́ kò sí ní táwọn ó ṣèjú ká dúpẹ́ lọ gẹ́gẹ́ bí àfa àkẹ́ni ìdá àfádàkà insanu bi fa'idatin minal ulumi falazim shukurahu abada wakul fulano jazakallahu solihatan anna fa'alikiliki bora wale asada so téèyàn bá ṣe ọ́ lóore tó ra àǹfààní ìtì da irú láàrin àwọn àfáà yìí nanu ẹlòmíì ń kéwú indirect kò wá fẹ́ jẹ́wọ́ yí pé ì ń sàǹfààní lára yín ì ń kéwú lára yín látẹ̀rí àwa tá a jòkó àtẹ̀yìn tẹ̀ ń wò wá gbogbo wa náà à ń fi ẹnu gbogbo wa dúpẹ́ pé ẹ ṣeun adúpẹ́ fún àǹfààní tọ́lọ́run lára tún rí lára yín lálẹ́ ọlọ́run jájá àlùbáríkà yín pẹ́ sí o la ilaha illallah ibi tẹ́ ẹ ti ń mú mímọ̀ náà tí ń sun títí ń wá ọlọ́run má jẹ́ ó tọ́ ọmọ bẹ̀ láyéláyé àlùbáríkà la ilaha illallah níparí bàbá wa Lagege almudir ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún bàbá ọlọ́run má dààmú má ti pàwọn fún wa nísìnyí o àlùbáríkà nàbì lọ́dọ̀ ọlọ́run bisimilahi li ilafi bisimilahi rahman rahim li ilafi qurayshin ilafi murahata shasoy ya abdur bahadal bayt alladhi atahamahu min ju'i wa